mo kí èèyàn wa tí ẹ ń wò wá ní wákàtí ọwọ́ yìí pé Olódùmarè yóò máa wà pẹ̀lú gbogbo yín. Nǹkan míì ni mo tún gbé wá lónìí. Ohun tí mo gbé wá ni pé ṣé lóòótọ́ òun náà ni Ọlọ́run Elédùmarè, ṣé lóòótọ́ ni Ọlọ́run yìí ní ilé? Ǹjẹ́ ó ṣeé ṣe fún ẹ̀dá kan láti ti ilé Ọlọ́run pa tó bá jẹ́ pé lóòótọ́ òun náà ni Ọlọ́run Elédùmarè ọba yìí ò ní ilé? Ẹ̀yin wa tí ẹ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí Ayekooto television, ẹ bá subscribe sí orí YouTube wa kí ẹ bá wa kílò tó ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ̀ jẹ́ ní àkọ́kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọ̀kan ìjọ̀kan. Orúkọ tí mo yí padà Ọmọbọ̀rẹ̀wò òun náà ni èmi ń jẹ́. Bẹ́ẹ̀ tí lè subscribe sórí Ọmọbọ̀rẹ̀wò media níbi tí a ti máa ń mú ètò tó jọ mọ́ ti ìjàgbara fún ilẹ̀ Yorùbá àti máa mú wá fún yín. Ṣùgbọ́n lórí Ayekooto yìí kò sí ohunkóhun tí a ò lè ṣe lórí ẹ̀, yálà ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ marriage, gbogbo tó bá jọ mọ́ ọ̀rọ̀ tó jọ mọ́ ti ilẹ̀ Yorùbá àti àgbáyé òun náà ni a lè ṣe lórí Ayekooto television. Ìbéèrè mi tí mo ń béèrè ni pé ṣé lóòótọ́ ni Olódùmarè ọba tó dá èmi àti yín, ṣé lóòótọ́ ló ní ilé? Ǹjẹ́ ẹ̀dá kan wà ń bẹ tó lè ti ilé Ọlọ́run ọba pa? Ìbéèrè mi rèé fún gbogbo àwọn mùsùlùmí pátápátá àti gbogbo ẹlẹ́sìn pátápátá. Ọlọ́run ọba ò nílé, torí pé ibikíbi tí Ọlọ́run bá ti dé òun náà ni ilé Ọlọ́run. Nínú yàrá ẹ, ilé Ọlọ́run ni. Nínú ṣọ́ọ̀bù ẹ, ilé Ọlọ́run ni. Níbi tó ti ń ṣiṣẹ́, ilé Ọlọ́run ni. Kódà kó máa rìn láàrin títì, ibùgbé Ọlọ́run náà ló ṣe wà, torí pé Ọlọ́run lọ́ba tí pa ẹ̀dá mọ́ gbogbo ibi tí ẹ̀dá bá wà. Gbogbo ibikíbi tí ẹ̀dá ọmọ ènìyàn bá ti ń ké pe Ọlọ́run, òun náà ni tá à ń pè ní ilé Ọlọ́run. Ọlọ́run ọba ò dá ní ilé kan tá lè sọ pé special house rèé fún Ọlọ́run. Àwa ẹ̀dá òun la ya ibì kan sọ́tọ̀ pé ibi láti máa sin Ọlọ́run. Àwa ẹ̀dá la ní adẹ̀ ń ṣe láti lè fi kíni o, láti lè fi ṣe ìkówójọ fún ara wa ni. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀, mi ò rò pé ẹ̀dá kan ní agbára lórí ilé Ọlọ́run. Eléyìí ló ṣẹlẹ̀ ní ìlú Inisha, níbi tí wọ́n ti odidi Central Mosque pa fún odidi ọdún 5. Ọdún 5 ni wọ́n fi ti Central Mosque ìlú Inisha pa. Kódà wọn àti ìsí títí dìsìn yìí. Bẹ́ẹ̀ sì ni ètò àti sí àti ìjókòó àti sí Central Mosque yìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Máa ń fàsìkò yìí kí àfáà tí wọ́n jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ewu ń bẹ nínú ẹ̀sìn Islam, àfáà Habib ọ̀ kí n sọ pé Sheikh Habib, wọ́n gbìyànjú. Àwọn ni wọ́n ṣe fídíò kan tí mo fẹ́ play fún wa yìí, tí wọ́n jẹ́ ká mọ̀ wípé Central Mosque yìí wà ní Titipa tí àwọn èèyàn kankan ò sì ṣe nǹkan kan nípa ẹ̀. Àwọn wá gbéra wọ́n lọ wò ó pé kí ni tó ń ṣẹlẹ̀ ibẹ̀. Òun náà ni àṣírí ọ̀rọ̀ ìtìtú. Àmọ́ kí ni ìdí tí wọ́n fi ti Central Mosque ọ̀hún pa? Kí ló fà á tí Central Mosque ọ̀hún tó ṣe wà ní Titipa? Gbogbo ẹ̀ pátápátá lẹ́ gbọ́ lónìí. Ìdí tí wọ́n ṣe ti pa ẹ gbọ́. Ẹni tí ó kírun ń bẹ̀ bí ikú ṣe pa onítọ̀hún ẹ gbọ́. Irúkú tó pa onítọ̀hún ẹ gbọ́ lónìí. Báwo lonítọ̀hún ṣe kú ẹ gbọ́ lónìí. Àti ìmáàmù àkọ́kọ́ tó gbéṣẹ̀ kó tó di pé wàhálà yìí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní Central Mosque ọ̀hún, gbogbo ẹ̀ òun náà lẹ́ gbọ́ lónìí. Ṣùgbọ́n jẹ́ ká gbọ́ ohun tí àfáà Habib yìí, ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ Central Mosque ọ̀hún. Ta ló gorí mímbàrí tí ó sọ yìí? Ta ló gorí mímbàrí tí ó sọ? Ta lẹni tó gorí mímbàrí tí ó sọ yìí? Ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù àtibọ̀tán. Ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù àtibọ̀tán. Kí ẹ tẹ wàá kú kí a wọ sàárè kí lẹ́ẹ̀ mọ̀ sọ fọ́lọ́. Tẹ́ ẹ bá wá kú tẹ́ wọ sàárè kí lẹ fẹ́ mọ̀ sọ fọ́lọ́. Odidi mọ́sálásí. Odidi mọ́sálásí ilé Ọlọ́run. Mọ́sálásí ìlú. Ẹ̀jẹ̀ ti pa. Torí pé èmi ní ìjòyè. Torí pé mi ní ìjòyè. Ìwọ ló ń joyè. Ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ wá ti gbogbo wá wú kókó. Gbogbo mọ́sálásí Ọlọ́run wá wú kókó. Ìlú Nisa lẹ́wà bàbá, ìlú Nisa. Nílùú Nisa. Nílùú Nisa. Mùsùlùmí Nisa. Mùsùlùmí Nisa. Ọmọ Nisa. Ọmọ Nisa. Tẹ́ ẹ wà láyé. Tẹ́ ẹ wà láyé. Wọ́n dẹ̀ tí mọ́sálásí pa lójú yín. Wọ́n dẹ̀ tí mọ́sálásí yìí pa lójú yín. Ilé Ọlọ́run. Ilé Ọlọ́run. First time in history. Àkọ́kọ́ gbà nínú history rẹ̀. Nínú tayé. Nínú tayé. Ọdún 5. Ọdún 5. Ẹ̀dẹ̀ ń sún ẹ̀dẹ̀ kírun. Ẹ̀dẹ̀ ń sún ẹ̀dẹ̀ kírun jímọ̀. Ẹ̀dẹ̀ kírun jímọ̀. Wọ́n ti yan mọ́tàsí mi láàyò, oríṣiríṣi mọ́tàsí náà yà láàyò. Eléyìí burú o. Eléyìí burú o. Ẹ bá pa ìwọ wọn sáyé. Ẹ bá pa ìwọ wọn sáyé. Gbogbo Nisa. Gbogbo Nisa. Gbogbo Nisa. Gbogbo Nisa. Tẹ́ ń bẹ káàkiri àgbáláyé. Tẹ́ ń bẹ káàkiri àgbáláyé. Eléyìí tó ṣẹlẹ̀ yìí. Eléyìí tó ṣẹlẹ̀ yìí. Challenges ńláńlá ni o. Challenges ńláńlá ni o.
fún yín o. fún yín. láti lè tí mọ́sálásí ìlú yín pa. láti lè tí mọ́sálásí ìlú yín pa. èmi ní jẹ́ ìwọ ló jẹ́. èmi ní jẹ́ ìwọ ní jẹ́ fódìdí ọdún 5. wọ́n ti bá. ó burú jáì. ó burú jáì. ó wá wù kókó. ó wá wù kókó. ó wá di tí. aláǹtakùn gbégbé ẹranko oríṣiríṣi ló wá bí báyìí. tẹ́ bá tẹ̀ wá kú kílẹ̀ ìfọlọ́. tẹ́ ẹ bá wá kú kí lẹ fẹ́ wí fọ́lọ̀. ní àti 5 years yẹn. látọdún 5 yẹn. ẹnìkan kú lu yìí. ẹnìkan kò kú lu yìí. tọ́ bá ṣípayá tí wọ́n rí fún yín ẹ̀ bá ti ṣí. tá bá ṣípayá ní tójú wọn rí fún yín ẹ̀ bá ti ṣí. wọ́n wá kọ kírun kó kú sí ẹnu mọ́tálásí níbo ló wà. wọ́n kọ́ kírun kó kú. wọ́n ní ẹ̀ tó bá ti kírun yóò wà wọ́n kọ sí ẹnu wọ́n ti àwọn wèrè náà ló ti sùn. kírun kó kú wọ́n ní kí ẹ̀ tó kú bá ti tẹ̀lé. akọ́ṣẹ́ lọ́dọ̀ mọ́sálásí. sẹ́wọ̀n ké tẹ́nìkan nu mùsùlùmí ìlú ibà lọ di oníṣẹ̀ṣe sẹ́wọ̀n pé kò jẹ̀bi. sẹ́yìn pé kò jẹ̀bi. àbí tó di kírísítẹ́nì. àbí tó di kírísítẹ́nì. sọ̀bí nínú ìlú kan. nínú ìlú kan. a rí mùsùlùmí. a rí mùsùlùmí. tí ń kírun. tí ń kírun. a rò oníṣẹ̀ṣe. a ò níṣẹ̀ṣe. a rò nígbàgbọ́. a ò nígbàgbọ́. tó bá lọ parapọ̀ máwọn ẹni tó kù ẹ̀yin lẹ́lẹ́sẹ̀ rẹ̀. tó bá lọ papọ̀ máwọn ẹni tó kọ ẹ̀yin lẹ́lẹ́sẹ̀ rẹ̀. ẹ ti ojú mọ́tàlásí pa. ẹ tó di ilé Ọlọ́run pa. ó burú jáì. ó burú jáì. torí oyè ayé. torí oyè ayé. ẹ ti sọ ìmáàmù di oyè ayé. ẹ ti sọ ìmáàmù ẹ ti sọ oyè ayé. ilé ẹ̀ka fi lọ̀yàn kéèyàn sá. ilé ẹ̀ka fi lọ̀yàn kéèyàn sá. ìmáàmù táwa fi lọ̀yàn. táwa fi lọ̀yàn. pé dákun wá jẹ́. wá jẹ́. wọ́n ní kó wá sórí ibú ni. wọ́n ní kó wá sórí ibú ni. ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó tò lẹ́yìn rẹ̀ òun ni ó rù. ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀dá tó tò lẹ́yìn rẹ̀ òun ló máa rù. tó bá sì rún kí. tó bá sì rù kí. òun ni wọ́n bí. òun ó bí. òun ni wọ́n bí. òun ni wọ́n bí. kí ló dé tí ẹ̀ ń torí ayé ba ọ̀run jẹ́. kí ló dé tẹ̀ ń torí ayé ba ọ̀run jẹ́. à ń padà bọ̀. à ń padà bọ̀. fún tíìmù. fún tíìmù. fún tíìmù. ntẹ bá rí tẹbi káyọ̀ tí náà mọ̀ ọmọ ìlú mi. tó máa kírun. ó ṣe é ṣe káyọ̀ mọ̀ níbí. láàmú wa tó máa kí á sí mọ́tàlásí. nígbà tẹ bá ti pa. ìfọjọ́ mọ̀ mí láàmú wa tó máa kí sára lẹ́yìn. kó jẹ́ lómi ń lú mi. á sàmà kí. ìsìláàmù ni Ọlọ́run kì í sọ̀rọ̀ ìlú. kì í sọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ìsìlámù ni. èèyàn kan ọ̀rọ̀ Islam ni gbogbo wa lẹ́tọ̀ọ́. gbogbo wa lẹ́tọ̀ọ́ sí ìsìlámù. kì í ṣe bẹ́tù Ọlọ́run ni kì í ṣe bẹ́tù ẹnìkan. kì í ṣe ilé ẹnìkan ilé Ọlọ́run ni. ẹ wá ti pa. ẹ wá ti pa fọ́dún 5. ó lágbára. ó ní agbára. ẹ̀yin bàbá yìí. ẹ̀yin bàbá. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ gúnlẹ̀ ayọ̀. Ọlọ́run jẹ́ ká ìgúnlẹ̀ ayọ̀. eléyìí tó dé sínú yìí àdéhùn ńlá ni. àdéhùn ńlá ni o. ó dáa kó tójú yín sí o. ó dáa kó tójú yín sí o. kẹ́ ẹ kírun bẹ́ẹ̀ kẹ́ tó kú o. kẹ́ ẹ kírun bẹ́ẹ̀ kẹ́ tó kú o. eléyìí burú o. eléyìí burú o. ìgbọ́n. àdọ́rí. bá ti lé Ọlọ́run pa fún dídí ọdún 5. ọdún 5. ọdún 5. èyí tí ẹ bẹ̀rù èyí tẹ́ ẹ tí yẹn tí ẹ bá dọ̀la ńkọ́. èyí tẹ́ ẹ̀ tí yẹn ṣe ẹ̀bẹ̀rù pé tẹ́ ẹ̀ bá dọ̀la ńkọ́. Central Mosque ni o kì í Central Mosque ṣe láti bí o. sẹ́ni pé Yorùbá ti kírun jímọ̀ fún ìjọ kan ẹ wo sẹ̀ríà rẹ̀. mọ ọlá bí Jímọ̀ ṣe tó ni. mọ́lá bí Jímọ̀ ṣe tó. Jímọ̀ tóbi gan. Jímọ̀ tóbi gan. ẹ wá ti pa fún dídí ọdún 5. ó burú jáì o. ó burú jáì. ó burú jáì ó burú jáì. ó burú gan. ìgbọ́n. àdọ́rí. à ń padà bọ̀. à ń padà bọ̀. ntọ́ba wà fà tẹ̀bi tì. ntọ́ba wà fà tẹ̀bi tì. ẹ sọ. tí dojú ẹ fi wú kókó báyìí ẹ sọ. ilé Ọlọ́run. ilé Ọlọ́run. Sàlàyé ìjọba padà ní sàlàyé fún wa. mo sàlàyé ó di alágbàgbé. ṣẹ́rí báyìí ilé Ọlọ́run ni wọ́n ti pa fún odidi ọdún 5 wọn àti ìsìgàn báyìí ó tún ti lé lọ́dún 5 ṣùgbọ́n kí ni tó ṣẹlẹ̀ tí mọ́sálásí yìí fi wà ní Titipa kí nìdí tí wọ́n ṣe ti mọ́sálásí yìí tí wọ́n ṣe ti pa já kó kú báwo ló ṣe wáyé nínú ọ̀rọ̀ mọ́sálásí yìí Yorùbá nǹkan bẹ lọ́wọ́ àwa Yorùbá ní nǹkan tí wọ́n ń pè ní nǹkan àgbà lọ́wọ́ àmọ́ mo fẹ́ bò ó ṣé nǹkan àgbà yìí sí ọ̀nà tó yẹ ká gbà lò ó sóun là ń lò ó já kó kú ẹni tó sì já sí kú lóòótọ́ ikú pa odidi ìmáàmù ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ n sáré yànnà náà fún wa ṣáájú kí n tó wá play fídíò tó tún wá ṣàlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmáàmù tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ àgbàlagbà eléyìí tó gbéṣẹ́ wọ́n ní wọ́n jẹ́ àgbàlagbà àmẹ́ni tó jẹ́ náà ìbí wọn tó jẹ́ gbàkejì wọn òun jẹ́ ọmọ ìlú míì tí ó jìnnà sí ẹ̀gbẹ́ Inisha níbẹ̀ yẹn ṣùgbọ́n òun jẹ́ alákọ̀wé ẹni tó kàwé tó mọ̀wé látara ọ̀rọ̀ àti ìkàwé tó kà pẹ̀lú ìmọ̀ àti òye tọ́lọ́run fún nínú ẹ̀sìn Islam
tó tún jẹ́ ẹni tó mọ̀ nípa ẹ̀sìn Islam dáadáa, he is a scholar in Islam. Ọlọ́run jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n fẹ́ràn, àwọn ọ̀dọ́ nífẹ̀ẹ́, àwọn ará ìlú nífẹ̀ẹ́, kódà wọ́n nífẹ̀ẹ́ ju ìmáàmù tó jẹ́ ìmáàmù mosque ọ̀hún lọ. Ṣùgbọ́n Ọlọ́run wá nu náà ibi yìí, ó nu ní ọgbọ́n àti ìmọ̀ láti lè jẹ́ kó fi ara balẹ̀ bá ìmáàmù yìí ló gbà, torí pé àgbàlagbà ni ó bá ìmáàmù yìí, ó bá lògbà, ó sì bá lògbà tó dáa, ó bá lògbà láfíà, ó bá lo ìgbà ìdùnnú láyé débi tí pé ìmáàmù yìí fi wá papòdà. Kété tí ìmáàmù yìí papòdà, òun náà nínú ibi yìí ń ló bọ́ sórí àga àléfà àti máa kírun fún àwọn ará ìlú. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀? Àwọn ọba àti àwọn ìjòyè wọ́n fẹ́ yan ìmáàmù míì. Èròǹgbà àwọn ará ìlú àti àwọn ọ̀dọ́ ni wípé bàbá tó ti bá ìmáàmù àkọ́kọ́ ló gbà yìí, táwọn ará ìlú sì fẹ́, táwọn ọ̀dọ́ fẹ́ yìí, òun náà ni yóò gorí mọ́ńbàrí ìmáàmù tí yóò sì máa kírun fáwọn èèyàn lọ kí àlàáfíà kó lè jọba nínú ìlú ọ̀hún. Ṣùgbọ́n nígbà tí àwọn ọba àti àwọn ìjòyè ìlú Ìníṣà tí wọ́n yóò yan ẹni tó jẹ́ ìmáàmù ọ̀tọ̀, òun náà lè ẹni tí wọ́n yàn. Ẹni tí wọ́n yàn yìí àwọn ará ìlú ò fẹ́, àwọn ọ̀dọ́ ò fẹ́. Ẹni tí àwọn ọ̀dọ́ fẹ́ tó jẹ́ pé ó ti ń bá náà ìbí kírun, tó ti ń bá ìmáàmù kírun, tó ti jọ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n ti mọ ìṣe àti àṣà bẹ̀, àwọn ọba àti àwọn ìjòyè wọn náà wọn ò fẹ́. Eléyìí ló fa gbódòǹrósàn, tó fa wàhálà, tó fa ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn. Àmọ́ nígbà tó di ọjọ́ Friday tí wọn yóò kírun jímọ̀ níbẹ̀, wọ́n ti bá tí wọ́n ti ta mọ̀rìwò sí ẹnu ọ̀nà mosque yìí. Wọ́n wá kọ síbẹ̀ wípé já kó o kú já kó o kú ni wọ́n kọ sí ibi ẹnu ọ̀nà mosque pé já kó o kú. Àmọ́ nígbà tí àwọn ọ̀dọ́ débẹ̀, ẹ̀rù bà wọ́n, àyà wọn já pé ibi tá a pè ní ilé Ọlọ́run ni wọ́n kọ já kó o kú sí yìí, ta ló fẹ́ já tó sì fẹ́ kú lóòótọ́. Ṣùgbọ́n náà ibi tóun ti rò pé òun lòun ó padà di ìmáàmù yìí, táwọn ará ìlú sì fẹ́, táwọn ọ̀dọ́ fẹ́ yìí, òun wò pé ilé Ọlọ́run eléyìí ẹ gbọ́dọ̀ tí ilé Ọlọ́run pa, kò ṣeé ṣe. Ló ń bá bọ́ síbẹ̀, ló ń bá já mọ́rìwò. Ó já mọ́rìwò tán, ó kírun fáwọn èèyàn, wọ́n kírun lọ́jọ́ ọ̀hún, wọ́n kírun, wọ́n ṣàdúrà, wọ́n bá lọlé. Ó délé tán ni wàhálà bá bẹ̀rẹ̀, nínú ibi tó já kínní bá bẹ̀rẹ̀ sí ní gbẹ. Wọ́n ní ọjọ́ kan wọ́n fún ní ẹ̀jẹ̀ 12 according to the story. Ó gba 12 blood of palms ló gbà lọ́jọ́ kan tí wọ́n àsìmọ́ ibi tí gbogbo ẹ̀ wà, wọ́n wà tì. Ṣé kí n sọ wípé Ọlọ́run ò gba àdúrà náà ibi yìí ni? Àbí Ọlọ́run ò sí lẹ́yìn ẹ̀? Àbí ó dẹ̀já? Àwọn ìbéèrè tó sodin sínú ọ̀rọ̀ yìí, ìbéèrè tó pọ̀ ní tó jẹ́ pé tá a bá ní ká mọ bí a padà mọ tibẹ̀ máa ṣe, a máa sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká sọ wípé ṣé Ọlọ́run ò sí lẹ́yìn wọn ni, tó fi jẹ́ pé ẹ̀yìn àwọn tí wọ́n wá ta mọ̀rìwò pé já kó kú òun Ọlọ́run wà. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ó ta kókó lọ́pọ̀lọpọ̀. Náà ibi bá bẹ̀rẹ̀ sí ní gbẹ, ó bẹ̀rẹ̀ sí ní gbẹ, ó bẹ̀rẹ̀ sí ní gbẹ, wọ́n wẹ́ ẹ̀jẹ̀ tí lára ẹ̀. Àmọ́ ńgbà tí wọ́n rí pé ẹ̀pà òbóró mọ́, wọ́n gbìyànjú pé kí wọ́n máa gbé lọ sí ìlú Ìwó. Àmọ́ ibi tí wọ́n ti ń gbé náà ibi lọ, wọ́n ní ojú ọ̀nà òun náà ni wọ́n dákẹ́ sí. Ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ ọ̀hún sojú ẹ̀ gangan, tó mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún, tọ́rọ̀ ọ̀hún sojú ẹ̀ gan ṣàlàyé ẹ̀gbọ́n tí onítọ̀ ọ̀hún, ẹ̀gbọ́n tó sọ nípa ọ̀rọ̀ yìí. Mọ́sà síjú àánú rẹ̀ wò wá, kó lékún àánú rẹ̀ fún wa o. Ẹ rí ọ̀rọ̀ mọ́sálásí Inisha, ọ̀rọ̀ ńlá mọ̀ ni, tó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. So àmọ́ ní àkọ́kọ́ tèmi rí ń bẹ̀ ni pé kí gbogbo wa ká gbìyànjú ká sà di òpó Ọlọ́run mú dáadáa. Ká gbátẹ̀sùbá wa mú dáadáa, tí mo mí ń bẹ lórí gbátẹ̀sùbá mú ni pé ká kún fún bẹ lọ́hùn dáadáa. Kọ́lọ́hùn kó Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àdúrà tánàbí máa ń ṣe ni pé Ọlọ́hun kó là wá ń bi su'il qada, wọ́n jẹ́ kí kádàrá bú sẹ́lé wa lórí. Rí mọ́mú Ìníṣà àtàná bí títò tó gbéṣẹ̀ tó wà ń bẹ̀, so kó tó àti náà ìbí rẹ̀, àwọn tí wọ́n jẹ last tí márásí fi di títì yìí. So bàbá tó jẹ́ náà ìbú imam ọmọ aráùdọ̀ ni, Ọlọ́run sì fún ní ẹ̀kọ́ àti ti kéwú àti ti ọ̀làjú, gbogbo ẹ̀ lọ́lọ́run fún. So bàbá náà ìbí ni bàbá ìmọ̀mù ní àgbàlagbà làwọn. So nígbà tí àwọn méjèèjì jọ ń lo dáúlà,
àwọn ọ̀dọ́ ìlú wa fẹ́ràn náà ìbí ju mọ́mọ́ lọ nítorí ọ̀làjú tí náà ìbí ni àmọ́ náà ìbí náà wọ́n fọgbọ́n sí wọ́n fẹ́ kọ́ sí wọ́n sàfi ládàbí wọ́n fi bá bàbá yẹn lò títí tọ́lọ́n fi kádàrá pé bàbá náà ò lè jáde wá mọ́sáàsì mọ́ tó fi di pé náà ìbò lè mọ́mọ́ ni wọ́n ń kírun ṣùgbọ́n àti ọlọ́run kádàrá kí títà dé sí bàbá ìmọ̀mù so torí pé téèyàn bá mọ ìpìlẹ̀ yẹn ò ní mọ ọ̀rọ̀ náà dá sí ló jẹ́ kí n fẹ́ sọ ìpìlẹ̀ rẹ̀ níwọ̀nba so ìgbà tí títà dé sí bàbá ìmọ̀mù kọ́ ló ń bá foríjì wọn so ọba dìde àwọn aráàlú dìde pé àwọn fẹ́ jẹ ìmọ̀mù míì ẹni tí ọba mú nǹkan ni àwọn ọ̀dọ́ ìlú ti fara mọ́ náà ìbò lè mọ̀ wọ́n ti láìkì ẹ̀ òun làwọn expect pé òun ló yẹ kó bọ́ ọbẹ̀ kó máa ṣe ìmọ̀mù pẹ̀lú gbogbo karama gbogbo màtọ́lọ́ fún bàbá yìí náà ìbí iná ìsọ̀mọ́ kékeré o ṣùgbọ́n wọn kékeré lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ìmọ̀mù so gbogbo ọ̀dọ́ dìde irọ́ o ẹ̀ ń táwọn fẹ́ ni àwọn ìlú lúmọ̀ọ́yè àwọn afọbajẹ àwọn olóyè ààfin gbogbo wọn dìde pé ẹ̀ ń táwọn fẹ́ ni ẹ̀ ń tí àwọn ààfin fẹ́ ó yàtọ̀ sí ẹ̀ ń táwọn ọ̀dọ́ ìlú fẹ́ ibi tí wàhálà àti ibẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn tó di pé wọ́n wá yíyan mọ́sáàsì Allahu Akbar àwọn ọ̀dọ́ làwọn ó kí jímọ̀ lọ́jọ́ báyìí torí pé gbogbo àti ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ wọn ti ti máa ṣe pa pé ẹnìkan kò gbọdọ̀ kírun wọ́n lè mọ̀ kírun nínú harami masasi gbogbo surroundings masasi wọ́n wá ta màrìwò sí ẹnu lẹ̀kùn masasi jẹ́mọ̀ ọlọ́run má jẹ́ kí a ṣetán wọn lágbára lórí wa ìta màrìwò sí ẹnu ọ̀nà masasi òun pé ẹni tán bá bí dáa kó lọ rèé kírun ń bẹ̀ kó já màrìwò yẹn kó sì lọ rèé kírun ń bẹ̀ wọ́n wá kọ síbẹ̀ pé já kọ́ kú Allahu Akbar ọ̀rọ̀ tí mo sọ kí sọ̀rọ̀ fíìmù reality tó ṣẹlẹ̀ ní o so ìmọ̀mù náà ìbílẹ̀ mọ̀mù tí àwọn ọ̀dọ́ ń fẹ́ràn gẹ́gẹ́ bí ẹ̀mí pé tọ́lọ̀ ńlá sẹ̀ á sì wá ti mọ́sáàsì á sì ṣe gbá á sì ṣe gbà wọ́n bọ́ ọbẹ̀ wọn já ń tòótọ́ o wọ́n sì kírun Allahu Akbar jímọ̀ ọjọ́ náà tí wọ́n kí náà ni jímọ̀ tí wọ́n kí ma lórí ilẹ̀ ayé bàbá yìí délé Allahu Akbar nǹkan yí padà pẹ̀lú kádàrà ọlọ́run àti agbára èṣù bàbá yìí kàn gbẹ lẹ́jẹ̀ wọ́n gbẹ lómi tí wọ́n bá gba omi ọjọ́ kan wà tí wọ́n gba omi tó lé 20 tí wọ́n sì rí kankan lára wọn bá ti ń gbà ní gbẹ Allahu Akbar ọlọ́run sábà foríjì wọn ìnira táwọn ìwà pọ̀ débi pé bí ara ti wá gbẹ tó ń bẹ́ẹ̀ náà wọ́n ń tọ̀ ìtọ̀ táwọn wí débi pé la ilaha illallah ẹ mọ̀ pé nínú àwọn àgbààgbà àwọn àfa àgbà àwọn mọ́mú olú lágbègbè ibi táwa ni àwọn wálídùú wa wà so ó jẹ́ kọ́rọ̀ náà kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n gan àmọ́ nínú kádàrá ọlọ́run wọ́n ṣe gbé bàbá yìí wọ́n rọ́ọ̀ṣì ẹ̀ pé kán gbé wọn lọ sí Ìwó pé ọ̀rọ̀ ti nídìí rúkìá ó ti nídìí pé kì í ṣe ojú lásán ojú ọ̀nà owó yẹn náà wà títí tán fi dé so n tó wá fà á nìyẹn wàlẹ́kùn sára ọ̀tẹ̀lá tó ti di pé títà ti dé tí àwọn ọ̀dọ́ ti wá yarí nù pé ó dáa àti tọ́ bá o àwọn ò ní gbà nígbà tí ẹ pé àwọn gbà pé àwọn ọlọ́ba jẹ àwọn kìnnì kan àwọn ni wọ́n pa ìmọ̀ọ́mọ́ wọ́n pa ẹni táwọn fẹ́ so àwọn gbogbo ìlú àwọn ọ̀dọ́ ìlú náà wá yarí pé ó ti di mọ́ àjẹ́ pé kò sẹ́ni tí ó jẹ mọ́mọ́ mọ́sáàsì wọn àwọn ò mọ̀ para wọn ni kò ẹni bá bí dáa kó wọ mọ́sáàsì wọn pé òun fẹ́ kírun pé ọba fẹ́ nìkan jẹ mọ́mọ́ àwọn ò hàn lè mọ̀ ni so ntí kalu kódà bá ẹni tó fẹ́ fi jẹ́ gan ọgá sá lọ ni pé òun ló jẹ́ kẹ́ni kó wá pa wọn ìbẹ̀rù ló fà tó fi pẹ́ tó bá kì í ṣe pé bóyá àwọn èèyàn fẹ́ ṣe kò sì sẹ́ni tó láyà tí ó bọ̀ ọ́bẹ̀ kálukú ò fẹ́ kú kọ́lọ́n kó ṣàánú wa o so sókí nìyẹn nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Inisha tí ó fi di òní àwọn tí wọ́n fẹ́ fi jẹ mọ́mú bẹ́ẹ̀ ẹ̀rú bá rúgbà fáto bá dìde wọ́n sọ pé kó lọ́mọ ẹ̀ tí ó kírun wa mẹ́ táyà rẹ̀ bá gbé kì í ṣe pé wọn ò fẹ́ sí ẹ̀rù pé ta ni ó bọ̀ ọ́bẹ̀ àwọn tí wọ́n yàn kán bọ́ ọ́bẹ̀ náà ń bẹ̀rù kálukú ń sá. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ilé ọlọ́run la pè é kí ló dé tí ilé ọlọ́run wá di ohun tó jẹ́ wípé bọ́ọ̀bẹ̀ kó kú tó wá di ogun tí ilé ọlọ́run wá di ohun tí a bẹ̀rẹ̀ sí ní fi kú lé ara wa kiri ṣé bí ilé ọlọ́run la pè é kíkírun gan wàhálà ni torí pé ẹni tẹ́ ẹ bá kírun lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó òun náà ni yóò ru ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá kírun lẹ́yìn ẹ̀ tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá ṣe mistake tẹ́ ẹ bá sì run kí òun ní ẹ̀ṣẹ̀ yóò wà lórí ẹ̀
kí ló dé tí ọba ò ṣe ìfẹ́ àwọn ará ìlú, kí ló dé tí àwọn ìjòyè ò ṣe ìfẹ́ àwọn ará ìlú, torí pé àwọn ará ìlú ni wọ́n ń kírun níbí yìí. Bẹ́ẹ̀ ń tá a pè ní Central Mosque rèé, ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tẹ́yàn táwọn ará ìlú yóò nífẹ̀ẹ́ sí. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ló dé tí ọba ò ṣe pé ìgbìmọ̀ kí wọ́n sọ ní tùbínùbí tó fi di wípé wọ́n lọ yan ilẹ̀ mọ́sálásí, wọ́n sì kọ́ síbẹ̀ wípé jà kó o kú. Ibi tí mo ń lọ rèé ni wípé ìṣẹ̀ṣe làgbà, ẹni tó bá ní òsì nǹkan onítọ̀hún tanra ẹni o, ẹni tó bá ní nǹkan òsì ńlẹ̀ Yorùbá a jẹ́ pé irú onítọ̀hún ó ti kú, wọn àti ìgbésìn ni. Mọ́sálásí yìí kó tó lè jẹ́ sísí, wọ́n ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà, wọ́n ó sì rí wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ ń kàn pátápátá ni wọ́n pẹ̀tù sínú. Torí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀, ẹni tí ó jẹ́ ìmáàmù níbẹ̀ tó ní ò bá múra dáadáa, ṣèṣe ni kí omi mọ́ tẹ̀yìn wọ ìgbín tiẹ̀ náà lẹ́nu. Ilé Ọlọ́run ó ṣe wá di tí à ń fikú léra wá kiri, ó ṣe di tí a wá sọ di ìjàngbọ̀n. Ǹjẹ́ ìbéèrè mi padà ni pé ṣé Ọlọ́run ọba gan nílé bí? Ṣé Ọlọ́run tá à ń sìn yìí, ṣé ó níbìkan tí à ń pè nílé Ọlọ́run ni? Àwa la mọ̀ọ́mọ̀ fún lórúkọ. Ọlọ́run ọba ò ní ilé kan tá a lè sọ wípé ilé Ọlọ́run rèé tọ́lọ́run ti lè gbọ́ àdúrà. Àwa la mọ̀ọ́mọ̀ sọ wípé ibi ìlà máa pè ní ilé Ọlọ́run, torí pé ọba tó dá wa yìí ò níbìkan, kò nílé, torí pé ọba tí ń gbébi tó bá wù ni. Ọlọ́run a máa gbénú omi, a máa gbénú yàrá èèyàn, gbogbo ibikíbi tí ẹ̀dá bá wà, ibẹ̀ pátápátá òun náà ní ilé Ọlọ́run. Elédùmarè yìí ò ní ilé, ẹgbẹ́ bó ṣe sọ kò ní ilé o, because tó bá ní ilé ni mi ò rò pé ẹ̀dá alàyè kan ń bẹ tó gbójú tó gbóyà tó lè ti ilé Ọlọ́run pa. Mi ò rò wípé ẹ̀dá alàyè kan wàṣẹ tá à ń pè ní ẹ̀dá alàyè, tá a mọ̀ sí ẹ̀dá alàyè tó lè gbójú tó lè gbóyà láti ti ilé Ọlọ́run pa. Kò sí ẹ̀dá alàyè kan, ò sí tó lè ti ilé Ọlọ́run pa. Àti ìbírú onítọ̀hún, àti ìbírú ẹ̀dá bẹ́ẹ̀ tó lè sọ wípé ilé Ọlọ́run rèé o, òun fẹ́ ti pa. Àwọn èèyàn náà ni ẹlòmíì ló ń ti mọ́sálásí pa, abo ti ilé rẹ pa fún alára rẹ. Ẹlòmíì á lòun ti ṣọ́ọ̀ṣì pa, ó ti ilé rẹ pa fún alára rẹ ni. Kò sí ilé Ọlọ́run, kò síbi tẹ̀dá o. Àwọn tó wá ń kírun lórí títì yẹn sì kì í sí ilé Ọlọ́run náà ni, àtàwọn tí wọ́n ṣẹ̀ṣọ́ lórí títì ebi ilé Ọlọ́run náà ni. So kò sí nǹkan kan tó ń jẹ́ ilé Ọlọ́run. Àwa la mọ̀ fún lórúkọ pé ilé Ọlọ́run la mọ̀ pé látàrí ká lè bu ọlá àti ìyìn fún ni. Ǹjẹ́ ó wá da irú ipò tí ìlú Inisha pẹ̀lú Central Mosque Inisha, kì í ṣe pé kì í tún wá ṣe bóyá pé mosque àdágbé kan, kì í ṣe mosque àdáni kan, Central Mosque la pè tó jẹ́ ti gbogbo ìlú. Central Mosque níbi tí ọba ó ti kírun. Then ṣé láti jọ́ ọ̀hún sọ́ba òun náà ò kírun ni? Ebi mùsùlùmí lọ́ba, sọ́ba òun náà ò kírun. Kí ọba òun padà sídìí àwọn baba ńlá tóbi tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe, kó mọ̀ wulẹ̀ kírun, kó dẹ̀ torí pé ọba ò gbọ́dọ̀ yẹn ẹ̀sìn kan. Ọba gbọ́dọ̀ jẹ́ ni tó jẹ́ pé gbogbo ẹ̀sìn òun náà ni ọba gbọ́dọ̀ máa sìn. Wọ́n wá sọ bẹ́ẹ̀ pé ìwọ tó bá náyà o, ó yá já kó o kú, ó wá kẹni tí ó já. Ẹni tó já lọ́jọ́ kìíní wọn àná kó padà kírun irun jímọ̀ mi ò bá láyé. Ká wo bí tí agbára Yorùbá, mo fẹ́ mọ̀ mú agbára Yorùbá, ká wo bí tó le dé. Ẹni tó kírun bẹ̀ tó já, tí wọ́n sì kọ́ síbẹ̀ pé já kó o kú, tó wá lè bẹ̀rù ara ẹ. Ọlọ́run ọba gan sọ wípé tóun bá ń sọ yín, ẹ̀yin gẹ́ ẹ máa ṣọ́ra yín, ẹ má dẹ́jà. Àfà ìmáàmù yìí dẹ́jà ni, bó ti wulẹ̀ kó gbóná tó láàfà, kọ́lọ́run ń bẹ lẹ́yìn ẹ tó láàfà. Ó yẹ kí wọ́n náà lò wípé kíní yìí má jẹ́ ní dẹ́jà. Kí làwọn àdúrà tí wọ́n gan ti kọ́kọ́ ṣe ṣáájú kó o tó fẹ́ já? Kí làwọn nǹkan tẹ́yìn gan ti ṣáájú kí ẹ fẹ́ já? Níbi pé wà pé àjájẹ́ ń kírun bẹ́ẹ̀ torí pé mo mọ kéwú, mo mọ gbogbo ẹ̀. Ìyẹn kọ́, torí pé kí ni àti wọ́n gan kọ sọ́lọ́run tó ń sìn ọ̀hún? Kí ni ìyà tí wọ́n gan kọ sọ́lọ́run tó ń sìn kó tó di pé ó lórí láyà? Wọ́n sọ pé ibi ìmọ̀ wọ̀ ó wàá fẹ́ wọ̀ torí pé ó jẹ́ mùsùlùmí àbó jẹ́ kìrìsìtẹ́nì, Jésù ó gbà wá, nábì ó gbà ó. Ó ti kú tán ilẹ̀ ti mọ́. Ó ti kú tán ilẹ̀ ti mọ́. Torí Ọlọ́run ọba gan mọ̀ gbé agbára lé àwọn kan lọ́wọ́ tó yẹ káwa gangan ó bẹ̀rù, ká sábà wọn, ká súre fún wọn, ká bẹ̀ wọ́n, ká wá ìyọ́nú wọn. Náà ibi yóò ṣe bẹ́ẹ̀. Ó dẹ̀jà ẹ̀já tí náà ibi já òun ló fà á tó fi dìrọ̀ lọ, àti pé ọlọ́tún ti wà ní kádàrá Ọlọ́run
pé ibi tí náà bí ọ̀hún ibi tí yóò gbà náà ni torí tí ò bá sínú kádàrá Ọlọ́run ó ṣeé ṣe kí àìsàn ọ̀hún kó fì í àmọ́ kó má pa á àti wípé nígbà tí àìsàn ọ̀hún ti dé tóun gan ti rí pé já kó kú ni wọ́n kọ síbẹ̀ ó yẹ kóun gan ó tètè sátọ àwọn tó mọ̀ pé wọ́n ṣiṣẹ́ yìí lọ láti lọ tọrọ àforíjìn láti lọ pẹ̀tù sí wọn nú láti lọ bẹ̀bẹ̀ kí ẹ̀mí ẹ̀ kó lè wà láyé ṣùgbọ́n lónìí mọ́sálásí ń bẹ o náà ibi tó kírun bẹ̀ ti dẹni àná bẹ́ẹ̀ wọ́n ó sì padà kírun ní mọ́sálásí ọ̀hún àmọ́ kí wá ní ìtàn tí a ó mọ̀ sọ nípa mọ́sálásí ọ̀hún wà nínú ìtàn téèyàn ó mọ̀ tọ́ka sí pé mọ́sálásí kan ń bẹ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá tí wọ́n ti pa fódìdí ọdún 5 ó ti lé báyìí ṣùgbọ́n tí ẹni tí wọ́n ti pa nígbà tí wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn ará ìlú àti ọba àti ìjòyè tó bá kọ́sẹ̀ pé já kó o kú tẹni tó sì já lóòótọ́ tó sì jẹ́ Ọlọ́run nígbè Olódùmarè yóò ṣàánú fún wa o Olódùmarè yóò ràn wá lọ́wọ́ o àníyàn ènìyàn ọkàn èèyàn òun náà ni ẹ̀sìn èèyàn o má torí ẹ̀sìn kó o bá yé ara ẹ jẹ́ o má torí ẹ̀sìn kó o dẹ́mi ara ẹ légbodò má torí ẹ̀sìn kó o lọ dẹ́jà o torí pé Ọlọ́run ọba gan sọ wípé tóun bá ń ṣọ́ wa káwa náà ò máa ṣọ́ra wa wọ́n ṣe ní pánsá òfura pánsá jáná ajá òfura ajá jìn o òun létí ò bá fura olè a máa kóru lébẹ̀ o ìfura òun náà ni oògùn àgbà ibi yìí òun náà ni a ó fi àdàgbà tòrò náà sí ọgbẹ́ni tẹ́jọ́ ṣètò ẹ̀ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ bá wa subscribe ẹ bá wa share ètò ẹ jẹ́ kí ètò yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tó tún kàn wípé a kì í dẹ̀já bó ti wulẹ̀ ká mọ kéwú bó ti wulẹ̀ ká mọ báìbù tó Ọlọ́run bá tó ní pé ẹ fi ti Késárì fún Késárì gan ó mọ tó ń sọ ó sì mọ tó ń ṣe èmi àti yín a ò ní fọwọ́ ara wa a ò ní fi ṣera wa o ó dìgbà.